نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أتقوكم الله سبحانه وتعالى أترى صلاة فنبوى محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى ومبا وصل الله القرآن الكريم ní tẹ̀síwájú lórí àkọlé tí a fi ń ṣe kútúbà wa tá fi bára wa sọ̀rọ̀ òun náà ni ahkamu az-zina fil islam kí ni àwọn ìdájọ́ tó ń bẹ lórí ma ṣẹ̀ṣọ́ nínú ẹ̀sìn islam nínú òfin ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ni قل من حرم زينة الله التي أخرج لعباده وطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون الله سبحانه وتعالى ولو محمد صلى الله عليه وسلم وصفوا من حرم زينة الله التي أخرج لعباده وطيبات من الرزق تنونتون tí ó mọ̀ ṣe léèwọ̀ tí ó mọ̀ kọ̀ fún àwọn ẹrúsìn Ọlọ́run Ọba lọ́kùnrin àti lóbìnrin ká máa rí àǹfààní láti máa rí àǹfààní nínú àwọn ẹ̀ṣọ́ nínú àwọn nǹkan mèremère tọ́lọ́run Ọba tó dákalẹ̀ fún wa tá máa ṣiṣẹ́ látara rẹ̀ àti nínú àwọn nǹkan tó mọ́ tó ní kálùkù wa tá fi máa ṣe ìdáàbòbò ara wa tá fi máa rí àǹfààní látara wọn ọlọ́ni qul hiya lilladhina amanu fil hayati dunya ọlọ́láwọn kan wọ̀nyí wọ́n lọ́bà Allah subhanahu wa ta'ala òun dá kalẹ̀ fún àwọn onígbàgbọ́ òdodo ni àwọn ẹrúsìn Ọlọ́run lọ́kùnrin lóbìnrin wọn òun ṣe fún wọn kó bá ṣe ẹ̀já sí wípé àwọn kèfèrí àwọn ọ̀tọ̀ Ọlọ́run tí wọ́n ní kò sọ́lọ́run àbí àwọn tí wọ́n ní Ọlọ́run ọba kìí ṣe yọ kan àbí àwọn tí wọ́n takò ẹ̀sìn tí wọ́n takò òfin Ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn náà mọ̀ rí lò nínú àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n wọn lọ́wọ́ bó dá torí àwọn ẹni wọ̀nyí Ọlọ́run bá ní thumma la tus'aluna yawma idhin 'anil na'im wọ́n mọ̀ bèèrè lọ́wọ́ àwọn ẹni wọ̀nyí àwọn tí wọ́n ṣe mùsùlùmí nípa ìdẹ̀rẹ̀ Ọlọ́run tọ́lọ́run bá dá fáwọn onígbàgbọ́ òdodo kí ló kàn yín kí lẹ fi ṣe wọn lọ́wọ́ bó dá fún yín Ọlọ́run bá yóò mọ̀ bèèrè lọ́wọ́ wọn lálùkìyàmà ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo Ọlọ́run bá dá fún wa kálíbà lè máa tara wọn kan wọ̀nyí kálíbà tara wọn ṣẹ̀ṣọ́ ọlọ́ni qul hiya lilladhina amanu fil hayati dunya khalisatan yawm al-qiyamah ṣùgbọ́n tó bá dìjá al-qiyamah láìsí méjì ẹnìkan kò ní bá wọn pín nínú àwọn nǹkan ẹ̀ṣọ́ yìí ní láti sọ fún wa nínú àwọn ní tí a fi bára wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tí ó lọ òun náà ni aṣàlàyé fúnra wa nínú àwọn nǹkan tọ́lọ́run ọba tó ṣe léèwọ̀ fún wa gbogbo tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tó dákalẹ̀ wọ̀nyí ẹ̀tọ́ ní fún wa ká lò wọn ṣùgbọ́n wọn kan náà ń bẹ tó díwọ̀ fún wa ta gbọ́dọ̀ jìnà sí ìpínlẹ̀ ibi ká ṣẹ̀ṣọ́ òní tó mọ́ in tó dáa ní ṣùgbọ́n ìtọ́lọ́ bá ti yọ kúrò nínú agbọ́dọ̀ yọ kúrò ní ẹ̀rí so ní ìtẹ̀síwájú lórí àwọn ìtọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀ fún wa níbi máa ṣẹ̀ṣọ́ òun náà ni tó ní ṣe pẹ̀lú irun oríkèríkè ara wa irun orí ni irun abẹ́ ni irun abíyá ni àti gbogbo ibi tí irun tí ń bẹ lára ẹni òfin ẹ̀sìn Islam ó pín sí ọ̀nà mẹ́ta àwọn irun kan bẹ tó dá sí dandandandan ni agbọ́dọ̀ fá wọn agbọ́dọ̀ mú wọn kúrò gẹ́gẹ́ bí òfin tọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ká fá wọn ká mú wọn kúrò lára eléyìí nínú ẹ̀ṣọ́ tẹ́sì Islam tó fẹ́ fún wa ní kódà nígbà míì gan a máa bọ́ sí ipò ìyà fún ní tí yóò bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ nínú àwọn àpẹẹrẹ irú àwọn èèyàn wọ̀nyí nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ni irun abíyá òun náà ni irun abẹ́ bákan náà àti irun imú kí a mú irun mú ká mú kúrò yálà fífá ni àti ká gé ìyẹn ni ká dínkù
eléyìí ó ní yapẹ̀lú lára àwọn àfá ṣe gígé ká gé kúrò òun ló dá ní àbí ká fa kúrò ṣùgbọ́n láìsí méjì irun mú mùsùlùmí lọ́kùnrin kò gbọdọ̀ mọ́ ọbẹ̀ níbẹ̀bẹ̀ ẹ̀yálà yóò fa ní àbí ògè kúrò ní bẹ́ẹ̀ náà ni irun abíyá Ànábì sallallahu alaihi wasallam ó ní khamsun min al-fitra ó ní àwọn nǹkan nínú àwọn nǹkan márùn kan bẹ táwọn náà ń bẹ lára àwọn nǹkan àdámọ́ ẹ̀ṣọ́ àdámọ́ ìwà àdámọ́ tọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala tó dámọ́ wa lára ẹ̀rí ma tó ń ká fún wa oninatul eti òun náà ní ká mọ́ mú irun abíyá wa kúrò bákan náà qassu shawarib irun mú wa òun náà ní ká mú kúrò ká gé kúrò bákan náà nínú ẹ̀ òun náà ní halqul aana irun abẹ́ wa ká fá kúrò eléyìí dandan ní àtọkùnrin wa àtobìnrin wa agbọ́dọ̀ fa irun abẹ́ wa kúrò ìgbà mí alẹ́ róbìnrin kó ní irun mú eléyìí kò wọ́pọ̀ nínú ẹ̀ṣà nínú ṣe sí àwọn obìnrin náà nínú àdámọ́ bọ́nà bá ṣe dá wọn òfin tó di ọkùnrin náà ló di obìnrin ṣùgbọ́n ìpìlẹ̀ ní káwọn obìnrin kan mọ́ ní irun mú ṣùgbọ́n ìtàbá rí nínú wọn tó bá ní irun mú kò ní mọ́ sọ pé òfin eléyìí kò ṣáàdé òun ó filẹ̀ náà ní rárá òun náà gbọ́dọ̀ mú kúrò ní òun tí ẹ gbọ́dọ̀ fa ni torí pé nínú tọ́nà bá Allah subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀ fún wa lọ́kùnrin wa lóbìnrin wa òun náà ni ìmá ṣẹ̀ṣọ́ kí ẹ̀dá èèyàn kan máa fi jọ ara wọn lọ́nà tọ́lọ̀ àbò gbàyàndá kọkùnrin máa jọ obìnrin kóbìnrin máa jọ ọkùnrin nítàbá fi wọ́n rọ́bìnrin tó fi ń nírun mú láìsí méjì eléyìí ó ń fi ìwà ọkùnrin ó fi ń hàn síta ní ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ṣe lé léwọ̀ fún wa bákan náà eléyìí ní ìpín kan nínú àwọn ìpín mẹ́ta tí ìdájọ́ irun tó ń bẹ ìpín ẹlẹ́kejì òun náà ni àwọn irun tó dá tó jẹ́ ọ̀rọ̀ ìyẹ̀lé wa lórí ká fi wọ́n lẹ̀ kò sí bó ṣe olè ká fẹ́ ṣẹ̀ṣọ́ tó àgbọ̀dọ̀ fọwọ́kàn wọn òun náà ni irun jàgbọ̀n àgbọ̀dọ̀ fílẹ̀ ni òun náà ni irun ìpéǹpéjú àgbọ̀dọ̀ fílẹ̀ ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa òṣèlá Muhammad sallallahu alaihi wasallam anábìn rúfù líhá anábìn ẹ̀rínú gbọ́nyí ẹ̀fílẹ̀ ni eléyẹ náà wọn fásitì kò lè lórí kò sáfà tó náà fẹ́ Islam àtàlùsúnà láti ṣe tí ìṣàlùsúnà ní ẹnu kò pé lórí pé ọ̀ràn yẹn ní ká fi irun ìjàgbọ́n wa irun gbọ́n wa ká fi ilẹ̀ kí láà ń pè ní irun gbọ̀n òun náà ni irun tó wù níbi egungun ẹ̀gbẹ́ páríkẹ́ wa àti ìjàgbọ́n wa ní tá ń pè ní irun gbọ̀n dáadáa gbọ́dọ̀ fi ilẹ̀ kò sáfà kan tó sọ tó yàtọ̀ sílẹ̀ nínú gbọ́n wọn fẹ́ Islam eléyìí sí ti tẹ́ni kò lè lórí so ọkùnrin kò sí bó ṣe rúlẹ̀ ká nípa fẹ́ ṣẹ̀ṣọ́ àgbọ̀dọ̀ fọwọ́ kan ẹ̀rí bí bá ṣe yapa díẹ̀ tí ń bẹ láàrin àwọn ẹni ṣíwájú lórí wípé tí ó gbẹ̀ ní bá tó òǹdí wọn káàbù kó kúnwọ́ èyí tó bá ṣẹ́kù ṣàlẹ̀ mú kúrò àbálẹ̀ mú kúrò eléyìí ní àpẹẹrẹ láàrin àwọn àpá ṣùgbọ́n láìsí méjì ẹnu kò lórí pé a gbọ́dọ̀ fọwọ́ kan nípa anábì sallallahu alaihi wasallam anábì ní ìkò léha wa khalifu al-mushrikin anábì ní ẹfì irun gbọ́nlẹ̀ ẹ yàtọ̀ sí àwọn kèfèrí àwọn òṣèbọ àwọn mọ̀júsí àwọn tí wọ́n tako ìlànà tọ́lọ́run eléyìí nínú àwọn irun tó dá sí dandan a gbọ́dọ̀ fa a gbọ́dọ̀ débẹ̀ ni bẹ́ẹ̀ náà ni tó bí náà bá nínú gbọ̀n bó wá ní ṣe yóò fílẹ̀ nàbí kò ní fílẹ̀ ni eléyìí ló mú kí àwọn àfẹ́ẹ̀sìn kan ní ìyàpẹ̀ ẹnu àwọn míì sì dé lórí pé ọ̀rọ̀ tánàbí sọ iṣẹ́ bó ṣe jọ ọkùnrin bẹ́ẹ̀ náà lóbi obìnrin tó bí bá nínú gbọ̀n náà fílẹ̀ náà àwọn míì ní rárá akùsìn tó jọ yóò fà ní torí kìí ṣe àdámọ́ obìnrin òun náà ní kóbìnrin mọ́ ohun irùngbọ̀n tá bá wá rí nínú wọn tó bá ní irùngbọ̀n ẹyọ kan ní méjì ní àbó oṣùjọ ní dandandandan ó gbọ́dọ̀ fà ní eléyìí ní ọ̀rọ̀ tó lálàáfíà torí pé wọn náà ó lè fẹ́ ṣákílẹ̀ pẹ̀lú obìnrin wájẹ́ tó ní irùngbọ̀n tí irùngbọ̀n ojú ti ẹ lọ láìsí méjì àrípẹ́lẹ̀ yìí ó ti kúrò ní ta mọ́ àwọn obìnrin mọ̀ so ìpín kan nìyí nínú àwọn irun tó dá sí pé dandan ẹ̀rí àwọ ọkùnrin àgbọ̀dọ̀ débẹ̀ òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ bó ṣe wáyé nínú hadith ní Sahih Muslim kullana Rasulullah sallallahu alaihi wasallam annánisọ wálé mọ́tàlámẹ́sọ òṣèlá Muhammad sallallahu alaihi wasallam olóhun gbé òun ṣépèlé gbogbo àwọn obìnrin tí wọ́n máa ń fá irun péńpéjú wọn láti lè fi ṣẹ̀ṣọ́ eléyìí kìí ṣe àṣà ọkùnrin tọkùnrin máa fá irun péńpéjú àṣà àwọn obìnrin ni tó ti bẹ́ẹ̀ náà Ọlọ́run bá ṣe léwọ̀ fún wa ó ṣe léwọ̀ fáwọn obìnrin mùsùlùmí òwòrò fáwọn pé ìpéjú annamsu òun ni kóbìnrin kó mọ́mọ́ yálà ó jẹ́ ẹ̀kan kúrò ń bẹ́ẹ̀ ni àbó fápá kan ni gẹ́gẹ́ bá ṣe rí lóde ní táwọn obìnrin tí wọ́n fa irun pé ìpéjú àbí irun òkè ojú báyìí wọ́n fa
wọ́n wá fi lẹ́ẹ̀dì wọ́n fi rọ́pò sí àwa dúdú eléyìí tako òfin ẹ̀sìn Islam kò sí bó ṣe lè fún wọn fẹ́ ṣẹ̀ṣọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò yọ̀ndẹ́ ilé fún wọn. bákan náà ìpínlẹ̀ kejì nìyí nínú àwọn ìpín tó de irun tí ń bẹ ní ara wa. bákan náà ní abẹ́ eléyìí òun náà ni kí òun làwọn irun òun nìpínlẹ̀ kẹta àwọn irun tó dá sí pé ààrí ọ̀rọ̀ Ọlọ́run lórí ẹ̀ ṣé ká fá wọn ni àbí ká má fá wọn bó láṣíwáṣí wọn bí irun ẹsẹ̀ bí irun apá bí irun igbáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpínlẹ̀ òun náà nípa àgbọ̀dọ̀ débẹ̀ tó ráwọn kan wọ̀nyí àmánà ni wọ́n ọlọ́ba Allah subhanahu wa ta'ala wọn inna aradna al-amanata ala samawati wal ard فأبين والجبال فأبين أن يحملنها فأشفقنا وحملها الإنسان إنه كان ظلوما جهولا Ọlọ́run ní ẹ̀rí aṣẹ́rí àmánà lọ sí àwọn òkè sí àwọn sánmà sí àwọn ilẹ̀ wọ́n yarí ẹ̀rù Ọlọ́run bá bá wọn láwọn lè gbé àmánà ọmọ ẹ̀dẹ́ ènìyàn sì gbé látara ìmọ̀ká àtàbó sí tí ń bẹ lára wọn gbogbo pàtí ara wa yìí irun ni èékánná ni gbogbo ẹ̀ pátá àmánà ni láti ọ̀dọ̀ Ọlọ́run àwa lẹ́tọ̀ọ́ ká mú kan kúrò nínú àwọn kan wọ̀nyí àti pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala táàbà tí wá rí kàfilẹ̀ ìyẹn làwọn afáàfin ní ìyàpẹ̀lú lórí pé àwọn irun táàmù dájọ́ wọn ṣé ká mú kúrò ní àbí ká má mú kúrò Ọlọ́run bò ní a mú wọn kúrò bẹ́ẹ̀ ni kò sí dandan ní ká fi wọ́n lẹ̀ gbó wá ní ṣe ìpínlẹ̀ òun náà ní ká fi wọ́n lẹ̀ ká má dé bẹ́ẹ̀ àyàfi tí irun yìí tó bá ń kó nira bá wa irun gbáyà rẹ ti pọ̀ débi tó fẹ́ pọ̀ ju irun ìjàgbọ̀n rẹ lọ ó ń kó ìnira báyàn ẹ̀sìn Islam ṣe ní ẹ̀tọ́ fún wa gbogbo fáàtì ara wa tó bá ti ju ìntàmọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tààmọ́ lọ tó bá ti ń kó ìnira bá wa tó ti bí ìtìjú bá wa ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó yànda fún wa ká mú kúrò ní òǹdí wọn ìta bùkátà sí ilé ìlú fa tẹ́sì Islam tó fi gbà wọlé al-amaliyat al-jarahiyya kí àwọn èèyàn kí wọ́n ṣe operation láti lè dá sí pé láti lè mú ìnira kúrò rárá bí ẹnìkan bẹ ó ní ìkàwọ́ mẹ́fà a sì mọ́pọ̀ mẹ́dé ènìyàn márùn láàmọ́ ní márùn bí márùn lọ́rùn òun wá ní mẹ́fà níbìkan ó ní márùn níbìkan Islam ṣe lẹ́tọ̀ fún kúrò àwọn èèyàn ní kó mú kan kúrò níbẹ̀ torí pé léyìn mọ̀ bí nira fún eléyìí sì jẹ́ yóò jẹ́ káwọn èèyàn máa rí ẹbí tí kìí ṣe èèyàn tó eléyìí ó láǹfà láti lè ṣe bákan náà bẹ́ẹ̀ náà lẹ́yìn tó dá sí pé eyín rẹ̀ bóyá eyín rẹ̀ nìyí ó takora wọn bí kan ṣe lọ tún ní kan lọ sí Islam fún nígbà láàyè láti lè lo kóṣ operation léyìí tí ó fi pa gbogbo ẹ̀dẹ́ papọ̀ tó fi jọra wọn láìṣe pé bóyá ó mọ̀ fẹ́ ṣẹ̀ṣọ́ ṣùgbọ́n kí ní ipò nira bá ní so eléyìí kò sáburú níbẹ̀ bákan eléyìí náà ló dé òfin wípé bóyá tọ̀ eyín èèyàn bá kán àbí etí kan nínú etí èèyàn àwọ̀ etí ó gé kúrò tó sì bí ìtìjú fún ni kò sáburú níbẹ̀ a lè fi nǹkan mí ká fi rọ́pò fún eléyìí a fi ṣẹ̀ṣọ́ a fi ń gbé ìtìjú àti ìnira a fi ń gbé kúrò ní ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni ma ja'ala alaykum fi dini min haraj ọlọ́lẹ́sì islamu yìí ohun òfin ìnira síbẹ̀ fún àbúṣe ilẹ̀ kó mọ́ so nígbàtí bàtà bá ti ń bẹ nínú ìnira bẹ́ a gbé ìnira kúrò ní òǹdíwọ̀n bí ìkápá bó bá ṣe wà fún wa sí so eléyìí nínú àwọn àlàyé tó dé irun tí ń bẹ lórí kìríkì ara wa nìyí ẹ wá rí nínú àwọn òfin tó tún dé irun òun náà ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa alwaslu òun ni ká mú irun ibì kan ká fi kún ibòmí ọlọ́ba ṣe léwọ̀ fún wa bóyá ìyẹn járun orí ni ó wá síbí ó súnmọ́ tẹ́sẹ̀ haramu ni àbó já irun ẹsẹ̀ ó fi sí torí haramu ni àbí irun ẹlòmí náà ló gbà ló fi pín irun ara rẹ̀ àbí irun ẹsẹ̀ ẹlòmí náà ló gbà ló fi pín irun ẹsẹ̀ títí ẹ̀ eléyìí tá ń pè ní alwaslu anábi sallallahu alaihi wasallam wani láàrín Allahu alwasila wal mustawsila wọn lọ́wọ́ bá máa ń ṣe bilé gbogbo àwọn ẹni tán máa ń ṣe kò sẹ́ tí máa ń sábà sí tó jò bèlé lọ ọlọ́wọ́ bá máa ń ṣe bilé wọn eléyìí náà ló dé lẹ́bù wípé kíyàn mú ọmọ kò fi irun orí irun ẹlòmí kò fi kúrun títí ẹ̀ léyìí tó kọ́ máa káàkiri táwọn èèyàn tí wọ́n ṣe nísìn tó dípé eléyìí láìsí èméjì yóò mú ìtànjẹ wá ìtànjẹ sí ní ọlọ́ọ̀bọ̀ ìyàndà rẹ̀ fún wa ní gbogbo tá bá tún pè ní ẹ̀ṣọ́ òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ó ní al-mutalabbis bima lam yu'ta ó lẹ́nikẹ́ni tó ń ṣe bí ẹni tọ́lọ̀ bá fún ní nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́bọ̀ ìyàndà kan yí fún kàláàbí sí tọ́bù zo ó rẹ̀ jẹ́ bí ẹni tó wọṣọ ìkéni tó tí yẹ bá wá gbé irun sórí tó sì mọ́ pé inú rẹ̀ kọ́ irun onírun ni
àbó fíksì èékánná tó sì máa pé èékánná yìí ìwọ́kọ́ ló ní èékánná ilé èékánná ni àbí èékánná nǹkan míì náà ni àbí nǹkan míì náà fi ṣe ní gbogbo eléyìí ẹ̀sìn Islam ṣe léwọ̀ fún wa àbóbìnrin lẹ irun ojú léyìí tó rákún náà máa pé irun ojú tó ń kọ́ lé irun ojú onírunjú ni òṣèlá Muhammad sallallahu alaihi wasallam olólọ́wọ́ bá máa ṣe ilé wọn eléyìí ní táà máa ń pè ní alwaslu waslu òun ni ká mú nǹkan káfi kún nǹkan míì ẹ̀sìn ṣe léwọ̀ fún wa pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú irun eléyìí ẹnu àwọn àpá kò lè lórí tó bá pẹ́ nǹkan míì wá ní bí òwú bí èkísà òun ni kíyàn fi kúrun bóyóbìnrin ó fi bá irun àbó fi páàkì irun rẹ̀ ǹjẹ́ tó takò ń bẹ nínú ẹ̀sìn eléyìí náà ni mọ́díl khilaf láàrin àwọn àfá ẹnu kò lè lórí àwọn míì gbé lórí pé gbogbo ohunkóhun òun ló jẹ́ ìwọ̀ fún wa ká fi kúrun wa àwọn míì ní ara irun nìkan òun náà ni ìntàrẹ́dì fún ẹ̀rí ìyẹn ni ọ̀rọ̀ tí ó fẹ́ súnmọ́ tó jẹ́ òdodo jù wẹ́ pé kí a bá dúró ti tàkọ́kọ́ náà ni kò sáburú níbẹ̀ àwọn àfáà lọ lórí pé hadith àfáà wa Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ní Sahih Muslim oní zajar Rasulullah sallallahu alaihi wasallam an tasla al-mar'atu bi sha'riha shay'an wọ́n náà Ànábì sallallahu alaihi wasallam bí ṣe léèwọ̀ fún gbogbo obìnrin láti fi kankan bó ṣe lẹ̀ kó mọ́ tán fi kúrun wọn eléyìí ni tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà lò lórí wípé gbogbo tá bá ti ń pè ní ìfi nǹkan kún nǹkan kò gbọdọ̀ wáyé àwọn mẹ́wàá ni tó bá já sí pétọ̀ bí òwú ni bí aṣọ ni eléyìí kò sí láìfí níbẹ̀ àwọn náà mú ẹ̀rí wọn wá nínú al-Muwatta ti Imam Malik rahimahullah ti hadisi Muawiya bin Sufyan radiyallahu ta'ala anhuma arákùnrin yìí náà olórí àwọn mùsùlùmí ni ó dé ìlú Madina ó rí irun táwọn obìnrin máa fi kún irun ó rí lẹ̀lẹ̀ ó wá mú dání wal ayna ulama'ukum níbo làwọn àfáàyín wà tẹ́lẹ̀ ìbẹ̀ ní ìlú Madina ìlú ẹ̀sìn ìbẹ̀ àwọn apákan náà fásitì jẹ́ wípé adásí pé káfí irun kúrun òun ni tó jẹ́ èèwọ̀ ní tí èbá ti ṣe irun ìyẹn ni lórí wa kò sáburú níbẹ̀ bí òwú bí aṣọ pẹ́lẹ̀ kò sáburú níbẹ̀ so eléyìí náà ọ̀rọ̀ tí ya pẹ̀lú àwọn àfití ń bẹ lórí ṣùgbọ́n inú kò lórí pé ní tá a bá ti ń pè ní irun a gbọ́dọ̀ fi kún ara wa lábẹ́ eléyìí òun náà ni tó dé èékánná náà èèwọ̀ ní ká fíksì èékánná torí pé eléyìí àkọ́kọ́ yóò jẹ́ káwọn èèyàn máa rò bóyá èékánná wa ní gbogbo tó bá sì ní ṣe pẹ̀lú táàpé ní ẹ̀tàn ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa so a lè ṣẹ̀ṣọ́ kọjá àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni wọ́n a gbọ́dọ̀ fi wọ́n ṣẹ̀ṣọ́ àwọn nǹkan yòókù a lè máa fi wọ́n ṣẹ̀ṣọ́ lókùnbà tá bá ti rí ẹ̀rí tó lọ lórí eléyìí bákan náà nínú ẹ̀ òun náà ni alwashmu ká ṣiṣẹ́ abẹ ní ọ̀nà tó dá sí pé yálà bléèdì láti ṣe ni abẹ́rẹ́ ni léyìí tó dá sí pé yóò gba ẹ̀jẹ̀ kúrò lára wa ẹ̀sìn Islamu ṣe lé ìléwọ̀ àìṣiṣẹ́ abẹ ká fi ṣe ẹ̀ṣọ́ àyàfẹ́ yìí tí a bá rí ẹ̀rí fún nínú ọ̀rọ̀ Allah àbínú ọ̀rọ̀ Nábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ṣe rí al-khitan ń bẹ ìyẹn ni ká dábẹ́ torí iṣẹ́ abẹ náà wọ́n fi dábẹ́ fọ́kùnrin àbí fóbìnrin kí wọ́n dábẹ́ fún wọn ilé yóò gbẹ ẹ̀jẹ̀ lára ẹ̀rí mẹ́lẹ̀ ìwá nínú ẹ̀sìn Islam nítorí wá fi lè yàtọ̀ sílẹ̀ yìí tí ẹ bá ṣe pé iṣẹ́ abẹ tá fi ṣe ìwòsàn ẹni tó rẹ̀ tí wọ́n lábẹ̀ pé owó ló mú ní wọ́n là kí òtútù ẹ̀ kó lè bá lè tú jáde àbẹ́ni tí wọ́n ní pé bóyá àárẹ̀ kan nǹkan ṣe wọ́n wá lábẹ̀ láti lè fi ogun sí tó bá ti lè yàtọ̀ sí àwọn kan wọ̀nyí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe é léwọ̀ fún wa kí á ti irin ni àbí nǹkan kan ni ká ti bara léyìí tí ó gba ẹ̀jẹ̀ jáde kúrò lára wa ọlọ́ba ṣe é léwọ̀ fún wa yálà tọkùnrin àbóbìnrin àwọn obìnrin tí wọ́n ní àyàfi òun náà ni káwọn obìnrin kí wọ́n lu etí eléyìí ń tàà mọ̀ nínú ṣe sí àwọn ẹni ìṣíwájú ni ẹ̀rí bó ṣe wáyé ní Sahih Bukhari Ànábì sallallahu alaihi wasallam Ànábì ṣe khutbah kan ní ìjọ Jímọ̀ ní ìjọ Eid ó wá pa àwọn obìnrin ó súnmọ́ àwọn obìnrin wọ́n ṣe wáàsí fún wọn ó lẹ́yìn obìnrin ọlọ́pọ̀ ní lópọ̀ nínú náà ẹ máa tọrẹ lọ́pọ̀lọpọ̀ pàtàkì tó kí wáàsí wọ́n lára wọ́n náà bẹ̀rẹ̀ sí ní tú ìntàn fi sí wọ́n fi ṣe ẹ̀ṣọ́ etí wọ́n fi ń ṣe sọ́dákọ̀ ètò lo góòdù ètò lo sílvà nínú wọn fi kalẹ̀ ibi ìlà àwọn àfáà ti mú òfin ní pé kóbìnrin kó lù tí kò sí tó takò ó lè fi ṣe ẹ̀ṣọ́ èyí tó bá wù ló lè lù lókùgbà tí ọkọ rẹ̀ bá ti yànda fún tí ó sì ní kó nira bá ṣùgbọ́n tá bá ti mọ̀ yàtọ̀ sí bí á rí ìyà ń lu etí ẹ̀rì bí imú ìyàpẹ̀lú bẹ̀ẹ̀bẹ̀
adẹ́nà àwọn àfáà tí wọ́n gbà kóbìnrin lè lúmú adẹ́nà tí wọ́n gbà kóbìnrin ò lè lúmú rárá tó rá rẹ̀ rí fún áàsì rí tọ́ka fún ṣùgbọ́n ló kó tí ó bá ti ẹ̀ lúmú náà nìyí yóò bó torí ẹ̀ṣọ́ ni obì sì gbọ́dọ̀ bó ẹ̀ṣọ́ sọ̀rọ̀ lẹ́yìn nínú àwọn òfin tó dé àwọn nǹkan wọ̀nyí òun nìyí ṣùgbọ́n wá sì máa yàtọ̀ sáwọn eléyìí káàmù kankan ká fi mú ẹ̀jẹ̀ kúrò lára wa léyìí tá fẹ́ fi ṣẹ̀ṣọ́ bí ìlà kíkọ ìlà méje méje ìlà mẹ́jọ mẹ́jọ ìlà mẹ́fà ẹ̀rẹ̀ àbẹ́nìkọ àbẹ́ni tó jẹ́ ẹkọ̀ kan sí ìlà àbàdàn ní àbílẹ̀ òdó ni eléyìí haramu ni ọlọ́ba ṣe léyìí ní èèwọ̀ fún wa yálà ọkùnrin fẹ́ kọ fún àbóbìnrin ọlọ́ba ṣe léèwọ̀ fún wa bákan náà òun náà ni ká ya nǹkan sí ara wa látara ọ̀nà yìí léyìí tó gbajúmọ̀ káàkiri sí táwọn èèyàn fi ń ṣẹ̀ṣọ́ ọkùnrin ṣe obìnrin ṣe ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam oni la'na Allahu al-washima wal-mustawshima Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní máa ṣe bílé gbogbo obìnrin tó máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni àtẹn tó ń ṣe fún ní náà nìyí àwọn méjì wọ́n bẹ nínú abẹ́ ìbínú Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́nà kó má bínú sí wa alhamdulillah wassalatu wassalamu ala rasulullah gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí a mú wá fún wa nípa ọ̀rọ̀ ẹ̀ṣọ́ iṣẹ́ ẹ̀ṣọ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó fún àwa mùsùlùmí lófin tó péye ní gbogbo ìran ẹ̀ṣọ́ tí yóò bá ṣe ẹ̀rí kò sí kan nínú ẹ̀ tí ò ní àlàyé nínú Islam tí ò bá yé ni ká béèrè lọ́wọ́ àwọn àfáà ká béèrè lọ́wọ́ àwọn ẹni tó yé àwọn àfáà pọ̀ láwùjọ tí wọ́n jẹ́ àwọn afẹ́ẹ̀sì tí wọ́n tú Al-Qur'ani fún wa nígbà musíbà náà bí ṣe tú kalẹ̀ wọ́n tú Al-Qur'ani fún wa gẹ́gẹ́ bí àgbọ́yé àwọn ẹni ìṣíwájú yàtọ̀ sí àwọn àfáà tó dá sí wípé àwọn náà nìyí àwọn agbámọ̀ ìpé àwọn ẹni wọ̀nyí ọpọlọ lásán náà ń lò fún wa bí ayé bá ṣe lọ òun náà ni wá ní kí ló burú dùn bẹ́ wọ́n tún dé náà ní síyẹn wà sí náà tún wá ní kóbìnrin fúnnukún kí yà ní kí ni ṣe tó di kèfèrí ni ọ̀rọ̀ kèfèrí kọ́ ní tàn tútù nípa ìfáàdì ìyá lè di kèfèrí gan ṣùgbọ́n àpẹni kankan ní kèfèrí ju pé à ń ṣàlàyé fúnra wa ká lè mọ̀ kí ni tó tọ́ kí ni tí ó tọ́ nínú òfin ẹ̀sìn Islam bákan náà nínú àwọn tó jẹ́ ìwọ̀ fún wa tá a gbọ́dọ̀ mọ̀ ṣọ́ níbi ìṣẹ̀ṣọ́ òun náà ni atafakhur alfakhuru káfẹ́ ṣe fáàrí afẹ́ gbajúmọ̀ ilé yìí wọ̀ ní fún ni Islam ṣe lè wọ̀ fún wa wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ṣe lè wọ̀ fún wa a gbọ́dọ̀ mọ́ múra bẹ́ ní múra yí pé ibi tí mo lọ yìí wọ́n gbà yí pé kò sẹ́lò ní àfihàn nìkan náà ilé yóò dá Islam ṣe lè léwọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ṣàlàyé nípa mọ́tọ́mọ́tọ́ ìgbére ẹnigá arákùn kan wá ń bèèrè pé tó bá wá rí bẹ́ẹ̀ oníkálùkù wọn náà la máa ń fẹ́ kí aṣọ wa kó tuntun kí bàtà wa kó tuntun ṣáà wà ní kó sí báyìí Ànábì ní inna Allah jamil yuhibbul jamal ọlọ́wọ́ báyìí ọba tó rẹwà ní ó sì fẹ́ ẹwà kó ní kálùkù wa so ká ṣẹ̀ṣọ́ ká neat ká yarun ká ṣọwá kó neat ká lọ́ṣọ́ ẹ̀sìn Islam ò ṣe léwọ̀ kìí dẹ̀ sí àmì zúdù àmì ìráyísá ní pé ká ṣọwá kó dọ̀tí káwọ bàtà pupa àti dúdú kí àìmúra wa kó má máa ṣe ara wọn ara ẹ̀sìn Islam kan ló mú wá kìí ṣe zúdù àwọn tí wọ́n kọjá là nínú àná Súfí àwọn náà gbélé kalẹ̀ pé àtàzáwùd àwọn ọmọ fẹ́ ráyísá ni wọ́n máa fẹ́ ráyísá ní ìtò tí wá kọjá là ọlọ́bọ̀ gbélẹ̀ bẹ́ òṣèlá Muhammad sallallahu alaihi wasallam tí kàpá bá wà fún a máa ṣẹṣọ́ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu olúwà náà bí ó lókù mi kó dá sí pé kí n ra aṣọ yìí fún ẹ yẹni aṣọ hariri anábi ní ọlọ́ọ̀bá ṣe lé wọlé olóhùn mìíràn tó bá dẹ̀rọ alẹ́ nìyí kó sì mọ́ wọ nígbà tó bá di àsìkò ọdún àgbà tó bá fẹ́ kírun fáwọn èèyàn kó àbíjọ jímọ̀ kó mọ́ wọ anábi ní ọlọ́ọ̀bá ṣe lé wọlé tó túnmọ̀ sí pé tọ́lọ̀bá ṣe lé wọlé anábi ó gbà lọ́wọ́ rẹ̀ so Islam ní ká má ṣẹ̀ṣọ́ ṣùgbọ́n tá bá fẹ́ ṣẹ̀ṣọ́ ká ṣọ́ra ká má ní ìkọjá àlà lórí ẹ̀ ká má ṣe fáàrí ká má ṣe ìkọjá àlà ìgbére ẹni tóbi ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ arákùnrin kan àwọn àfó onímọ̀ ṣẹ́rí wọ́n ní arákùnrin tánà bí sọ yìí òun náà ni Qarun ẹni yìí arábìnrin ẹni yìí ó múra ìgbére ẹni tóbi ó múra fáàrí ọlọ́sí ní kílẹ̀ lánú kílẹ̀ gbé ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam oníwọ̀n wọ́n yatajajjalu fil ard arákùnrin yìí díà sí kò tánà bí ṣe sọ̀rọ̀
bí àsìkò sí ilẹ̀ sí ìlànà ó sì ń gbé mi látara ìmọ̀ ṣe fáàrí ẹ̀rí lórí ẹ̀ṣọ́ eléyìí nínú tẹ́sì Islam tó ṣe léwọ̀ fún wa ní ká múra ká máa dán Islam ò ṣe léwọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà nìyí ká máa múra ní múra tó dá sí pé a ní dán púpọ̀ bẹ́ẹ̀ sí láàrin dọ̀tí eléyìí tó pé ní albidada Ànábì sallallahu alaihi wasallam eléyìí lára gbàgbọ́ ni ká sì máa múra ní múra ń tá fi tààyàn wọ́tọ́lọ́wọ́ bá bùkún Ọlọ́run bá ṣòwò fún ó mọ̀ á múra tálíkà àwọn tálíkà ò ní mú máa ipé ẹni tẹ́rẹ ká máa bèèrè tàkàníọ́ ẹ̀sìn òfẹ́ bẹ́ẹ̀ ni wọ́tọ́lọ́wọ́ bá ṣe ní tálíkà náà ní má múra olówó tó mọ̀ á káwọn tálíkà náà sí yọnu lọ́pọ̀lọpọ̀ ìlúkálùkù ó múra pẹ̀lú òdí wọn bọ́lọ̀ bá ṣe fún nígbà láàyè náà ilé ìnínú náà àwọn tọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala tó tún fún wa nínú àwọn òfin ẹ̀sìn insha Allah á tún mọ̀ tẹ̀síwájú wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam wa salamu alaikum wa rahmatullah